bàbá dájọ́ ọjọ́ àpè bàbá dóṣù oṣù àkó òní lọ́jọ́ bí rẹ ó kú ọdún. Bàbá dájọ́ ọjọ́ àpè bàbá dóṣù oṣù àkó òní lọ́jọ́ bí rẹ ó kú ọdún. Ọmọ mi ó kú ọdún o Naomi sexy ó kú ọdún. Slay mama ó kú ọdún o ọmọ Wàhábù ó kú ọdún. Òní lọ́jọ́ bí rẹ ó kú ọdún. Bàbá dájọ́ ọjọ́ àpè bàbá dóṣù oṣù àkó òní lọ́jọ́ bí rẹ ó kú ọdún. Lómú là ń bí sáyé o lómú là ń bàjànà orò lómú là ń mọ́ fàfà ìdí igi là ń bá eégún òní jáde kó mọ́ níbalẹ̀ ààrẹ kú o. Èmi Abẹ́ní tún ti gbé kíní ọ̀hún dé lónìí mo rí bàfẹ́lẹ́dùmọ̀rẹ́ ọba àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé aṣọ̀kalẹ̀ bí omi òkun ayé ògbọ́rùn ó gbá o. Ó wá finú ọmọ ènìyàn ṣe búgbé kábíyèsí Elédùmarè ọba ńlá tí ń fọba jẹ. Naomi kú ọdún o ọmọ òun mi kú èdùn o ọmọ Wàhábù àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sí ìmọ̀ṣẹ́ lọ́lẹ̀ Elédùmarè. Naomi sexy slay mama aláṣẹ olùdásílẹ̀ Naomi single mother charity foundation òkú ọdún òkú yẹdùn àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sí ìmọ̀ṣẹ́ onídẹ̀ẹ́ni àgbẹ̀bì orógbó àyájọ́ ògbó kákáká o òbí àbíkú dànù lọ́rọ̀ rẹ onílùgbàdì àìsàn lódìndí lolúgbó fòdìdí àtàrẹ jìnnì o ayé ọmọ fòrèrè jìyọ lódìndí lolúgbó fòdù àbàtà jìnnì ayé ọmọ fòrèrè jìyọ lódìndí lolúgbó fòrógbó jìnnì o ayé ọmọ fòrèrè jìyọ onídẹ̀ẹ́ni àgbẹ̀bì